Tí Olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayé àti àwọn tó tẹ̀dó sí inú rẹ̀, ó fi ìdí rẹ̀ sọlẹ̀ sí orí òkun, tí ó sì gbé kalẹ̀ sórí ìṣàn mi. Tí gbogbo èèyàn ń pè mí nílùú ọ̀fọ̀. Òótọ́ ni pé o ti fi nǹkan ọmọkùnrin rẹ, o ti fi san ìdíyelé nísàlẹ̀ ẹlẹ̀, o ti fi gbàgbára. Ìṣọ́, kí ni ìbáṣepọ̀ tó wà láàrin ẹ̀yin àtọ̀? Ọlọ́run olùṣọ́ mímọ́. Ojú egbò ọmọ yín tó ń fẹ̀ sí tó tún ń jẹrà, nǹkan ìyàlẹ́nu ló jẹ́ fẹ́mi. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ló ká òbòdò ọjọ́ ká. Ọlọ́run báwo ni ọkà ṣe wá rìn tó dé ní ọkà? Àtọ́kẹ́. Elédùmarè. O sì fi dùnú mi, o sì fi pa mí lẹ́kún. Ó ti lọ rí fi wá gbára nísàlẹ̀ ẹ̀. Ṣé bẹ́ẹ̀ ilẹ̀ bí mi? Ó yẹ kọjú sí pẹpẹ yìí kẹfì Ọlọ́run sọ fàbúrà pé ilẹ̀ bí mi. Mo dẹ̀ fẹ́ kẹ́ sọ bó bá ṣe rí gẹ́lẹ́ fún mi. Bí bẹ́ẹ̀ kọ́, láàrin èmi àti ẹnìkan máa bọ́ lọ́rùn lé. Ìdọ́kọ̀ gbọ́dọ̀ ṣọmọ mi o. Tí nǹkan bá fi lè ṣí ọmọ yìí, máa pariwo ẹ̀ síta o. Ìkòkò onígbómi kó gba ẹ̀yìn kó tún tọ́ ṣọ̀ṣọ̀ díẹ̀. Bàtà. Adífáfóògùn tó gbógun ń lọ àkọjá ayé rẹ̀. Ló dáko ọlọ́kànràn kò lògùn dá. Ifá gbogbo nífura wọn péléje. Adífáfájá tí wọn bí lè lóde. Ìtàn ni ọmọ padà délé lóde mọ́. Òfòdò ní fòdò. Jọ́bí ajá fòdò lóyún rẹ̀ sí lọ. Ewúrẹ́ ńlá abinú tẹlú. Àgùntàn ńlá àbí dùgbẹ̀ níkùn. Ẹnu báyìí lẹ́sẹ̀ fi pẹ̀kúrò ojú ọ̀nà. Ẹnu. Lórí ọjọ́ tí àjẹ́ pa ìbejì, ọjọ́ náà ló dẹ́kun ẹran jíjẹ. Sórí ètò ṣe òun ló máa fi ṣàṣemọ́. Wàá gbà. Ẹni tó bá ní amọ́gbà àsìkò tiwa, àwọn aláfẹ́kù wọ́n padà lónìí. Tí àwọn oníbàtà ni wọ́n wá lu ìlú, ni wọ́n wá kọrin, ni wọ́n wá yí àwọn èèyàn sí ní ọjọ́ ìkọ́mọ títí. Ọmọ tí arábìnrin ìyàtọ̀ ọmọ ni. Àmọ́ ń tó dùn wọn náà nìyẹn. Ilé ẹgbẹ́ sọ, wọ́n pè mí lájẹ́. Wá kìlọ̀ fún ọ ni. Jíjẹ́ kó mọ̀ pé ìyá mi ò dáró, àmọ́ ń dà nǹkan mi tó dáró lọ. Ìran oníbàtà ni. Ìkan lára àwọn baba ńlá yín ló fẹ́ padà. Òde bọ́mílà kọ́wọ́rájọ́ òde bọ́mílà òde bọ́mílà ọba abẹ́láyọ̀ òde bọ́mílà gbogbo ẹyẹ ní ìjẹ́kọ̀ ọ̀tọ̀ lókìkí àparò òde bọ́mílà.
ọ̀tá bá ṣe bí ọ̀rẹ́ o ẹ má fura. Kí ajá gbẹ́ kò ṣe àwẹ̀ kí ajá gbẹ́ kò ṣe kí ajá gbẹ́ kò ṣe akẹ́kọ̀ọ́ ejò àtọ́ṣe bí agbọ́n ọ̀rọ̀ àtijọ́ àwọn ìgbàgbé. Mo rò pé ká mú àdéhùn àárín àwọn méjèèjì ṣẹ ni tó dára jù ká máa dúnkòokò mọ́ra wa lọ. Ọjà ti wà ń bí, owó mi dà. Èmi ò ráyè bójúbójú olóró ń bọ̀. Okay. Ṣí bag tó wà lọ́wọ́ ẹ̀ yẹn. Jẹ́ kí n wo nǹkan tó wà nínú ẹ̀. Open it now. Oh, good. Close it. And drop it. Drop it. Take 3 steps back. Good. 1, 2, 3. Stay. Another 2 steps to your right. 1, 2. Stay. Good. On your Barbados. Get down. Kneel down. Put him tight. Get up. You go to Amazon. Oh,
And where is the dead? Kumata Simi. Time Jeffrey attack. Ṣé kí n má tán yín? Kò sí nǹkan tí boss fẹ́ fi ọjà yẹn ṣe. Owó yẹn gan kéré. But wọ́n fẹ́ kẹ́ yọjú sáwọn ni. Now ẹ dẹ̀ jọ sọ̀rọ̀. Well, àwa ti ready láti fi timeless sílẹ̀. Bẹ́ẹ̀ díẹ̀ negotiate now. Fún gbogbo nǹkan tẹ́ ti ṣe in the past. The boy is yours, you can have him. Bridget, I'm not ready to discuss with anybody. Even your boss, I'm not ready to discuss with him. Jẹ́ kí ọ̀gá ẹ mọ̀ pé tí mi ò bá ti rí timeless pẹ̀lú ọjà mi, in 24 hours, your boss will smell my trouble. Oh, mommy, oh my God. Okay, mommy, I'll give you just 24 hours. Thank you. Yes, once I get a response from our new distributor, yes, one of you will have to go there with the stuff and come back with my money.
What's that? What's that? What's that? Let's go. Otanja penye gbọ́dọ̀ fọ́ bọ́ọ̀bá pa lọ́ra yá bọ́ọ̀bá bù lẹ́sẹ̀. Kí ló fẹ́ sọ? Start with this stick of cigarettes first. Okay. Timeless. I like your name. Mon boy. Timeless. Ṣé kò ń try láti play smart? Tó bá dánwò pẹ̀lú mi Bridget. Àṣà ìfẹ́ gbé láyé ni. Rárá o. I love you.
Darling. Hey, baby. I love you too. Are you mad? Kí lẹ ṣe rò pé ká má drop guy yẹn. Sir, material ni guy yẹn sir. Nínú ọ̀rọ̀ tó bá Bridget sọ tó dẹ̀ bá wa náà sọ ó fi hàn wípé ó wù láti bá wa ṣiṣẹ́ sir. In fact, ṣe rí inú ọdún pé ọ̀gá ò cover ẹ̀ for the last assignment he did for his boss. But right now, sir, he's willing to work with us. He's even ready to obey all your orders. So, what do you want? Sir, give him a chance, sir. Let's try it. Visit probation. Copy that, boss. But to mess up. I repeat. To mess up. You're in soup. Ṣé ìbọ̀sẹ̀pọ̀ ẹ̀wọ́ mọ̀ pé ẹni tó bá sìnkú ẹ̀gbọ́n tiẹ̀ ni ó ajá máa jókòó tẹ̀mí lọ́dọ̀ ẹ̀ nìyẹn. Mi ò betray ọ̀gá mi. He betrayed me. I just fought back. Jẹ́jẹ́ ẹlẹ́sìn jókòó ẹ̀ tó ń jọ kó tọ́lọ́ ń dá fún. Ènìyàn ló fi ìṣó tẹ ẹṣin lẹ́sẹ̀. Ènìyàn ló tún jókòó sórí ẹṣin. Tó tún fa ìjánu ẹṣin. Tó tún wá fi bàtà tẹ̀rín mọ́ ẹṣin níkùn. Ẹṣin ò ní kà rárá. Èèyàn ló kọ ẹṣin lóró. Very nice. Hey, Alaye. Afana. I do. Oh, now you carry this edge come here. And I'm sure it be this now. So you know they see. They whine. And you know now say chairman dey around. Now we block you. And you know wetin if you do. You know am now. I be your own now. Alaye, sit down. Hey. When the things go That's the go. Drink up. Boss man. How are you? Swag. Good afternoon. Good afternoon. Oh my God. Yeah. Oh, what's your name? My name is Bidemi, sir. Bidemi? What a nice name. Thank you. Boss man, I'm not going to introduce you officially. No problem. Bidemi ni a girlfriend. Yeah, Bidemi, has anyone told you that you are a beautiful woman? Oh, maybe few people. Few people? Yes. You're beautiful. Thank you. Wow. It's nice meeting you. Same here, sir. Wow. Ireni, ìwọ̀n fẹ́ òun. Òun ṣọkọ fún ìwọ. Very nice. Thank you, sir. Please sit down. Thank you. Sit down and enjoy yourselves, okay? Thank you. Yeah. You're beautiful, okay? You should be called the pretty one. Boss man. Boss man. Jaizo. Very nice. Don't feel that level now, I just tell you now.
Now wetin make chairman hold your girl like that? You don't dey fall for your girl be that now. Relax. Wetin be your own? You go later sabi wetin I dey follow you yarn. You go feel am. Oh yeah, expire. Expire. Ma expire. Expire. You go see wetin I dey tell you. Taile. Drink up, drink up. See, they feel the house at me. And your boss is very nice. Don't worry, you said I'm a nice person. Drink up, drink up. It's true. Friend, ṣé mo tó enjoy lele o lè ní aládàjẹ aládàjẹ mi náà kí ló dé. Timeless, how are you? Ṣóhun. Wọ́n yẹ kó surprise ẹ̀ ṣorí tó bá jẹ́ mi nìyẹn màá kàn pretend bíi pé mi ò wá bí rárá. Débi pé a máa tiẹ̀ ní pé o wọ yàrá orí wa. Just delete everything from your memory, okay? Kó bá mi tilẹ̀kùn torí mi yìí ní second half tí mo fẹ́ gbá. O ṣé, thank you very much. Oya. Bye, close that thing that they call door, okay? Aládàáni kan jẹ́ ọmọ. Get out. God. Láti ìgbà yẹn ni aláyé tí ń gbìyànjú àti yọ mí. 2 occasions lọ́kàn mi ti fọ́ through wọn. Ṣùgbọ́n mo fi gbígbọ́ ṣaláìgbọ́. Ní ọjọ́ kan, ọ̀gá mi rán mi níṣẹ́ dé tòrutòru. Timeless. Ìwọ nìkan ni o lè deliver ọjà yìí safely tó dẹ̀ máa gba owó mi bọ̀ safely. So it's your job to do. Time at a location. The one on the paper why there's no room for error. Yeah. And you gotta be a solo mission. Solo mission? Yeah. Camp àwọn chief Marcus mo dey ma deliver ọjà yìí sí. Ṣé rí pé kò léwu jù báyìí boss? Dangerous.
Ṣé kí n ṣe iṣẹ́ òpómúléró lẹ fẹ́ràn mi yìí, boss? Òpómúléró? How? Omi líle, wọ́n ní ká fi pọn ọtí líle. Ọtí líle, ká fún ọmọ líle. Ọmọ líle, ká kọjú ẹ̀ sógun. Ọmọ líle lòpómúléró. Boy, kò rí bó ṣe ro yẹn. You're my best machine. Alágẹmọ ni ẹ́, kò sẹ́ni tó lè fi ọwọ́ rí ẹ lórí ewé. Kàkà kọ́ mọ́ àgẹ̀mọ́ lórí ewé, alágẹmọ́ àdéwé, àbá ewé lọ. Good. It's either you come back with my stuff or you come here with money. Okay? Now. On your Barbados. Get down. Kneel down. Put him tight. Get up. Mo mọ̀ wípé ó tàn mí síjà ẹkùn ni. Kó lè ní àǹfààní àti tẹ̀síwájú pẹ̀lú Bídèmí, girlfriend mi. But tí kò bá rán mi wá nígbà yẹn, mi ò ní àǹfààní àti ṣiṣẹ́ pẹ̀lú chief. Or pàdé ẹ̀. Boss, ṣé bá ṣe máa wo squad àwọn máa kọ̀ sí later ọmọ ride wa? Ṣé mo pé the more ta ṣe ń defense, I might eventually lose war, you know? Yes, boss. Ẹ mọ̀ pé the best form of defense is to attack. Yeah, of course. You guys are right. You guys are right. But èmi fẹ́ fi ọwọ́ mi pa Marcus ni. Sori kí n fi ọwọ́ mi pa yẹn, kó tó máa jẹ́ kí inú mi dùn nìyẹn. I agree with you, boss. But ẹ ṣe jẹ́ ká target team leader wọn yẹn. Hey, that's a good one. Ṣé rí nǹkan tó sọ yẹn ó make sense o. Tá bá get rid captain wọn, èmi feel pé ó máa difficult for Marcus láti replace captain wọn. Àwọn dẹ̀ ti máa take over market. Àwọn náà ti máa ní way ẹ̀ mọ̀. Wow, that's a very good one. Sure. Ó mean pé tí a bá mú team leader wọn out of the way, camp wọn máa scatter. Then I'm Wow, that's a very good one. Yes, boss. I'll tell you guys exactly what to do. You guys are a disgrace. A disgrace! Báwo ni wọ́n ṣe kọjá lára yín? They fi mọ̀ pé ó ní ulterior motive. Why didn't you check him? We did respect boss. But she did. She did? Yes, boss, she did. You did? Oh, you did? And you did not know he had a knife? If not for that boy. I'm sorry, sir. It will not happen again, sir. Can you see yourself? I'm sorry, sir. It will not happen again. I will slap you just now. Get out of this place, John.
Mi ò lè halẹ̀ mọ́, òru jẹ́. Wíwẹ̀ là ń sọ ni. Àtijọ́ ń wọ jacket. She did. Snitch. I'm asking you for the last time. Who sent you a message? Benson. The boy. Organize ọjà fún. No mercy. Remove him. But you can't do anything to Chukwushonyala. Yes, boss. F.I. Ìjẹ̀ṣà Ìdè Onídìláàdì lọ́wọ́. In next 1 week. Ẹ̀rọ ẹ̀kún aṣọ ilé. Time Lester. Ó wà ní base. Boss, bọ̀bọ̀ waiter yẹn ńkọ́? The boy. Bóyá lọ tán lára mi ṣá. Any to target me. Definitely. Only target Benson to the get here. Which simply translates to the fact that and make Bobo yourself. Kí ni meaning nìyẹn, boss? Ìtumọ̀ ẹ̀ ni pé the first point. First to shoot. And first to shoot. First to kill. Yes. Kí
la jẹ́ bẹ́ẹ̀ kò ṣe o. Talele báwo ló ṣe wọlé ẹ̀yà láyé ò lè sọ̀rọ̀ àbí kò necessary. abala ọ̀rọ̀ tó ń lọ lágbo òfin àti ìwà ọ̀daràn. Ìròyìn tó bani nínú jẹ́ ni ìròyìn tó ṣẹlẹ̀ nínú ilé ọ̀gbẹ́ni Agbábíàká tó jẹ́ gbajúgbajà oníṣòwò. Ìwádìí àwọn ọlọ́pàá ń lọ lọ́wọ́ láti mọ amòòkùnṣìkà tó dáṣọ òru rẹ̀ ṣòro. It's so nice to be back to Nigeria. Uncle, you new. You just joined the team? Yes, I'm new. My name is Bamidele, but people call me Timeless. Okay. Lodi, oh, the few introduction in the concentrate on our gym. No, you can actually talk and drive. I do that too. And he's mature enough. So Timeless, tell me about yourself. Timeless. Kí ni túmọ̀ gbogbo rubbish tó ṣẹlẹ̀ ní mọ́tò yẹn? Nǹkan tó ń sọ yé mi. Kò yé ẹ. Ó fẹ́ sọ fún mi pé ó mọ̀ pé mo ọ̀gá láìkẹ́. Is that so? Mi ò notice. You're a bloody liar. Oh, so what's it develop interest in, right? Let me tell you something. I brought you into this fold. Shombami, and I can take you out if I wish. Very easy. Kiyoshia, who do you think you are?
threatening me. Maybe. Maybe not. What did you bet? What did you bet? One last thing though. If the boss catches you with his daughter, you're as good as dead, man. Don't fucking puff on my face. You don't mean it. I mean it, boss. What if I'm a fiachara? Day Bokania. Majakubama. Set the ball rolling. Yes, boss. Oh, all right. I'll go home making that you could be buying. Okay. Can I sit with you? Mi ò lè sọ no for ọ̀gá mi. Thank you. So, can it be you can share more again? Am I not beautiful enough to sit with you? Ojú wo ló máa rí arẹwà ọmọ bíi tiẹ̀ tó máa sọ pé òun rèé yẹn. Really? Thank you. You're welcome. All right. Okay. Cheers. This is nice. So, tell me, why is your tone to the day? Tell me about yourself. Myself? Yeah. Order. Ó wà large. You're here. I just checked your room and you were not there. You were not in bed. Daddy, one couple timeless console. Timeless again? What is something you feel marry a perennial workers? And you have to respect that. Dad, I should be able to do things out of my own volition. I'm a full-grown lady. I do not decide things for you. I don't expect you to decide how I choose to live my life. You can't move any go Faramo. I am your dad. Oh, please, Dad. You don't need to remind me. Mo ti dàgbà, Daddy, mo ti tójú bọ́, mi ò kì í ṣọmọdé mọ́. I am 23 for crying out loud. 23.
bóyá máa rí fún inspector yẹn àtọjà tó wà ní mọ́tò ẹ̀. Good. Very good. Ó ti fẹ́ máa jẹ ojú ayé. Dandan ni kí ayé jẹ ojú ẹ̀. I don't want anyone around my child. No one. Ẹ máa lé mi ni ẹ lè bá mi torí tá a bá ní ká mú alágẹmọ lórí ewé alágẹmọ á dewé abẹ ewé lọ tá a bá ní ká mú arọ gidigba lálẹ́ odò arọ gidigba á dodò abódò lọ tá a bá ní ká mú ọmọ ọba láàrin ìlú ọmọ ọba á daṣọ borí àsìn egungun jẹ. Where is the paper? Ọ̀gá, kò sí èèyàn kan nu mọ́tò yìí. Kò sí èèyàn bẹ́ẹ̀. Kò sí èèyàn bẹ́ẹ̀. Ọ̀gá. Ọ̀gá, kò sí èèyàn bẹ́ẹ̀. Ọ̀gá. Ọ̀gá, make na catch am, make na catch am. Me na hold am. Ọ̀gá. Me na hold am, me na hold am. Ọ̀gá, me na catch am. Ó dàbí nǹkan tó ń sọ òye mi. Ẹ rí ẹnì kankan nínú mọ́tò. Yes sir. Mọ́tò yẹn ló ń drive ara ẹ̀. Ẹ dẹ̀ rí ọjà nínú mọ́tò yẹn náà. I don't understand. Ẹ sà, kò rí bẹ́ẹ̀ sà. Èmi náà ò rí rẹ́ẹ̀rí láyé mi. With my 17 years experience sà, kò ṣẹlẹ̀ sí mi rí sà. And you want anybody to believe that? I'm sorry, sir. You are mad. Yes, sir. I'm sorry, sir. Dismiss, please. Sorry, sir. Okay. This really calls for celebration. Ajá tó lọ sílé ẹkùn tó bọ̀, ó yẹ ká kíkú ewu. Go and celebrate. Go. Yes, boss. Boss. Yobi, excuse me, come. Ask Bridget to take care of him. Okay, sir. Whoa! Kí ló fi sínú ọtí tó gbé fún mi? Mi ò fi kankan sínú ọtí ẹ̀. Ìwọ ò fi kankan sí. Ta ló ní kó fi poison sínú ọtí tó gbé fún mi? Mi ò fi kankan sínú ọtí ẹ̀. And let it remain like that. Bloody womanizer. Ta ni ẹni tó lè fi nǹkan sínú ọtí fún timeless? Ara fún mi. Dádì tó ní kàn celebrate náà ló likely kò jẹ́ o. Torí tèmi dẹ̀ ni o. Yes, I'm so sure. Mo mọ̀ pé torí títí mi ló ṣe ń rí gbogbo challenges yìí.
I want to talk to you. Can we drive out? Irú ọ̀rọ̀ wo ni ẹ? Ibi tí wọ́n bá ní kí gbégbé má gbé, ibẹ̀ ló máa gbé. Ibi tó bá ní kí tẹ̀tẹ̀ má tẹ̀. Ló ti yé ẹ. Babe, against all odds, let us be together. But, old man. Old man. Wo gbàgbé old man jàre. Tó bá tó àsìkò wọn máa sort ara wọn. Mi ò kí ń ṣọmọdé náà, mo dẹ̀ mọ nǹkan tí mo fẹ́. I want to tell you something. Mi ò fẹ́ àjọṣe àwọn méjèèjì. That girl is precious to me. Very precious. Okay, sir. Kí lẹ fẹ́ ká ṣe báyìí, sir? I don't know. Mi ò mọ̀. Mi ò tiẹ̀ mọ̀. Mi ò mọ̀ rárá. Kì í ṣe pé dáàdì mi kí ẹ fún mi tó bẹ́ẹ̀ náà. Wọ́n kàn ṣe gbogbo nǹkan tó ń ṣe yẹn kí n lè dáríjì wọn. Dáríjì wọn. How? Ikú pa ẹ̀ mọ́. Mo dé láti school lọ́sàn-án ọjọ́ kan. Alẹ́ yìí dá ẹ́. Oh God. Daddy, ọjà mi dà náà. Ọjà mi dà. Gbọ́ ọjà mi fún mi o. Gbọ́ ọjà mi fún mi. Adé o gbọ́ ọjà mi o pé mo ṣeré ni. Kò sí lọ tó fẹ́ fi mí ṣe. Ṣé ní sọ pé mo máa ń gbọmọ? Mo ní kí o máa ń gbọmọ kí ló fẹ́ fi mí ṣe. Adé o gbọ́ ọjà mi. A ní mi ò gbé fún ẹ. Gbọ́dọ̀ wà á ṣẹlẹ̀ sí o. Wà á ṣẹlẹ̀ sí o. Ok. Wà á ṣẹlẹ̀ sí o. Wà á ṣẹlẹ̀ sí o. Gbọ́dọ̀ ọjà mi sí. Ah! Daddy! Mommy! Daddy! Wọ́n sọ fún bọ́bẹ̀ kó gbé ọjà mi fún mi o. Wà á ṣẹlẹ̀ sí o. Mommy! 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 Mommy, please stand up! Mommy, please stand up! Mommy, please stand up! Mommy, please stand up! Mommy, please, mommy, please, mommy, please. Daddy. Mommy, please stand up! Mommy. Láti ìgbà yẹn ni dáàdì ti ń ṣe gbogbo nǹkan láti fi dùn mí nínú. I can't forgive him. Ọkàn mi ò dáríjì wọn. Torí àwọn ló bà wúrà mi jẹ́. Sorry. Àìmọye èèyàn ní iná ẹ̀sán ń jó nípìn nítorí Marcus. Bẹ́ẹ̀ ṣe iná ẹ̀sán kò ń kú. Kò máa ń sọ̀rọ̀.
Má gbé. Ó mọ̀ pé wọ́n lè máa fi GPS track wa ni. Tá bá ti fẹ́ kúrò níbí lọ́la, ó lè gbé. Service ni mo fẹ́ fún yín ní change 450 yín ní sà. Change 450. Okay. Lọ fi ra sweet. Okay sir. Ẹ ṣé sir. Baby, kí ló ṣẹlẹ̀ sí náà? What just happened? Ṣé yẹn? Nǹkan kékeré ni. Nǹkan tágbàlagbà fi ń jẹ ẹ̀kọ. Abẹ́ ewé ló wà. Wait. Nǹkan tí ó wà lábẹ́ ewé tí àgbàlagbà fi ń jẹ ẹ̀kọ. Joshua lè ṣàlàyé fún mi. Ọkùnrin kì í sọ̀rọ̀ jù. Ọ̀pọ̀ jù ọ̀rọ̀ ló pa Samson. Am I worried? My handler, Rami. I will handle it myself, yes. Boss, I think we should... Don't think. Okay. We'll be on standby. That's if I need you.
You're wrong. What do you want? Well, friend is not over. Your past is just catching up. Me ò ní time for ẹjọ́. What do you want? A kò fẹ́ kọ́ mẹ́mọ̀ bó ṣe burú tó ni àti àwọn tó lè ṣe in the past. Stop! Any step further, blow your head off. Ǹjẹ́ ìwọ sọ fún Tòkunbọ̀ pé lẹ́yìn ìgbà tó pa ìyá ẹ̀, ó tún gé orí ìyá ẹ̀ ó fi ṣe àpájí fúnra ẹ̀? Did you tell her? Did you? Marcus, tell me this is not true. No, it's a lie. Tell me it's a lie! Irony. I will explain. Who are you people? Who? Chris, you want to set me up? Uncle. A mini. Agbabiaka. I set you up. Agbabiaka. Ṣé o ní agbájẹ́dẹ́? Èmi kì yóò kú àfi kí n yè. Ìwọ ò mọ̀ pé kò sí èèyàn bí Ọlọ́run ni. Ẹ má wulẹ̀ fẹ́ pa yín ṣòfò. Kọjá ẹni tẹ́ máa nà pa sí. Have a seat. Mo ní mandate láti ọ̀dọ̀ Marcus láti pa yín. Oh, Marcus. But mi ò ní reason láti pa yín. Because ẹ ṣe nǹkan kan fún mi. But fake your death. Get a crew in circulation till I look for you. 0816 626 1974. 626 1974. Timeless. We'll see you. Wait. I'll give you something. To back me phone. Aye. Just hold on. Okay. Mo mọ̀ pé ọ̀dàlẹ̀ lọ́mọ yẹn. Mi kì í ṣe ọ̀dàlẹ̀. Timeless. Iṣẹ́kíṣẹ́ ni mi ò lè jẹ. Timeless. Mo mọ̀ pé tí iná ò bá láwo kò lè gòkè odò. Kí ló fẹ́ pẹ̀lú ọmọ mi? Ṣé love ló mọ kidnap ẹ ni? Answer me. I cannot kidnap Tokunbo.
ẹ̀gbọ́n gbàdúgbàdú mi ní owó àgbàdo tó fẹ́ gbà lọ́wọ́ yín. My name is Bamidele Fijabi, the son of Akinshola Fijabi, the grandson of Fijabi Gbadegeshin. Akinshola Fijabi wo nìyẹn? The same one you sent Bosipo to kill. Ṣọlá jọ nítorí Ọlọ́run wọn máa sá lọ jọ má jẹ́ káwọn pípọ̀ yìí sọ mí dópò ọ̀sán gógó jọ nítorí Ọlọ́run bẹ́ẹ̀ ní jọ. Muma kí ni problem ẹ̀ náà mo ní kò fi mí sílẹ̀ ṣé kí n fi ìyàwó àtọmọ mi sílẹ̀ ní kí n máa sá lọ for God's sake ọmọ akínní mi náà kí ló ń bọ̀ lókè tí ló gbà kí ló fẹ́ fà gbò yẹn má gbé yẹn wá rárá. I will rather die like a warrior than to run away like a coward. Torí Ọlọ́run ọmọkùnrin yóò jẹ́ ṣàánú mi jọ torí Ọlọ́run. Bẹ́ẹ̀ fún mi jọ fún mi lọ. Jọ. O gbọ́dọ̀ ṣe gbọ́ o gbọ́dọ̀ jíde níbi tó wà yẹn. Okay, ara sọ̀rọ̀ fún mi. Akínsọ́lá ṣùwárí sì pé ẹgbẹ̀rún Samuel kò lè sá mọ́ Ọlọ́run lọ́wọ́. Ẹjọ́ sàǹtorí Ọlọ́run má pa wá ẹjọ́. Shut up! Ó yẹ tọ́ta. Ojú tí èèyàn tó pààyàn tí ò lè jiyàn. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ṣẹ́yìn tí wàá gbàgbé. Àánú ojú ò ní jẹ́ àtọwọ́ bojú. Mo dẹ̀ tún sọ fún yín ìbẹ̀rù òjò kò ní já tejò mọ́lẹ̀. Kọ̀ọ̀kan náà jọ ni wà náà ẹnu lẹ́sẹ̀ fi ń pèkúrò ojú ọ̀nà. Tàbádé ní ká mé ní ọ̀la la máa mú. Ẹ kú tẹ́pà náà. Calm down. Akínsọ́lá òótọ́ ló sọ kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́. All right, you're right. No problem. And guys, let's go. You're welcome. Yeah.
gbàgbé ó ṣe ṣẹlẹ̀. Akédanidani à ń dọ̀mù. Káàbọ̀ kúrìn ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ okú ọmọ ṣe ọ̀kàrẹ̀ ǹdẹ ọmọ òró là gbé wọn odò fodò ọmọ òró là gbé wọn odò fodò ló jẹ́ ń pẹ̀tù ọ̀rẹ́ ní mo gun àwúlẹ̀ gbọ́rọ̀ ọmọ alágbẹ̀dẹ àkọ́kọ́ tí fàwọ̀ ẹkùn jẹ́wùrì ọmọ alágbọ̀n àyíkú alágbọ̀n àyílà àyígbìrì kánú òdì ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ orí rẹ̀ ò ní burú o ò ní pé wọn ò gbà sátidé lọ́wọ́ rẹ̀ wọn ò gbé Sunday lé ọ lọ́wọ́ ọjọ́ rẹ̀ lọ́jọ́ méjèèjì ọjọ́ rẹ̀ lọ́jọ́ méjèèjì iṣẹ́ tó lọ rèé ṣe níléèwé rẹ̀ wọ́n pa ti sẹ́gbẹ̀ kan wọ́n pa ti sẹ́gbẹ̀ kan torí rẹ̀ mo ti lọ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan èlé tó pọ̀ mo ti korí bọnú igbó dúdú mo korí bọnú igbó pupa mo pa gbogbo iṣẹ́ ọwọ́ mi tì mo lè dojúkọ náà nítorí rẹ̀ mo gbàdúrà kó kú kó dàgbàsókè kó lè rí ìrànwọ́ kan tójú rẹ̀ rí kékeré ọgbọ́n báwọn gbogbo àwọn tí ẹ̀mí bàbá rẹ̀ tọwọ́ wọn bọ́ ọ gbẹ̀san lọ́wọ́ wọn mo sì ti yapa ẹ̀ lẹ̀ gbogbo ibi tí wọ́n bá wà ń hò lẹ̀ ọ wà wọn kan ọgbọ́n gbàgbé gbogbo òwe tó lọ rèé kà náà gbàgbé gbogbo òwe tó lọ rèé kà gbogbo ojú ibi tó bá tójú bọ̀ tó fi rí wọn tó fi wá wọn kan bó ṣe hò lẹ̀ ní ó rí wọn ọgbọ́n tí mo sọ fún ọ tẹ́kọ̀ọ́kàn rẹ̀ ó balẹ̀. Ibi tí wọ́n rò adomi o ibi tí wọ́n rò adomi bọ́gẹ̀dẹ̀ bá pọ́n tinú ẹ̀ á bàjẹ́ ibi tí wọ́n rò adomi. òun wà sí ògbúrúrú ló bí ògbúrúrú lọ́mọ òun wà sí ọ̀gbàràrà ló bí ọ̀gbàràrà dálẹ̀ ògbúrúrú ọ̀gbàràrà ló dé fáwọn onílẹ̀ yọ ọ̀tà ara rẹ̀ ní òde ó dínrín owúwo ikú kan ò lè pa ọmọ ó ti dínrín owúwo ikú kan ò lè pa ọmọ ó dínrín owúwo. ọ̀kàrẹ̀ ọ̀yà nàgbàlájà lẹ̀ mẹ́wọ̀n. ǹdẹ́ kó o jókòó sórí ẹsẹ̀. Jókòó-lẹ̀. Àtàpàrà onírìn ara ìjùmọ̀ oníyọ̀ èṣù tìrìntìrìn nàbẹ̀ ẹ̀wọ̀ náà. Ǹdẹ́dó ọkọ̀ ojú sí mi. Délẹ̀. Jókòó bá wọn. Jókòó bá wọn. Ọmọ ojú mi dáadáa. Mo ti pa ọ́. Mo ti jí. Àpájí ti ń bẹ lára rẹ̀. Ní wọ́n bá pa ọ́ Sókótó. Ó dìde bí wọ́n pa wọ́n káfàǹsà ó dìde Àpájí tí wà inú ọ̀jẹ̀ rẹ̀ ń bá wọn ọgbọ́n Àpájí tí ń bẹ lára rẹ̀
àpàjì tí ń bẹ lára rẹ̀ súnmọ́ bí. lánàá rẹ̀. Ayẹta lómiun kò sí ìbọn náà bó ṣe lè wùn kó tóbi tó ní ayé tí wọ́n bá dojú rẹ̀ kọ omi ní ọ̀jáde ń bẹ ọgbọ́n báwọn bí wọ́n bá yìn ọ̀tá ò ní wọlé sí ọlá o ti gbọ́ báwọn o ti yọ báwọn. wá débi olóògùn pèsà wọ́n ti ṣe àwọn nǹkan kan fún wa lóru àná gbogbo àwọn nǹkan tí mo ti ṣe fún ọ̀hún yìí ó ti ń bẹ lára rẹ̀ tó bá wá kù wọ nìkan so tó dà gbó tó rí dà tó bù lómi tó rí bù tó dà lọ́sà tó rí sí tó rí bó ti wà nínú ewu ńlá ó wọ̀ tún wò sí òfẹ́ ríbi kankan gbégbà kó mọ̀ wípé bàbá ní ká mú alágẹmọ lábẹ́ ewé alágẹmọ abẹ́wé lọ tàbá ní ká mú àrògìdìgbà lálẹ́ odò àrògìdìgbà abómisàn bàbá ní ká mọ́mọ́ bá láàrin. ṣóńṣó méjì ti fojú kan àwọn ilé kò síbi tó lè lọ. So ọmọ Akínṣọlá Fìjàbí ni ìwọ. tó bá rí bẹ́ẹ̀ tí dàda bẹ̀rẹ̀ bá lókè afẹ́kù ni. gbàgbéra ìgbò orúkọ tí ewé jẹ ewé kankan ò lè jẹ fún ẹ mọ́. Marcus. You see? Ọká tó pa lọ́jọ́ sí. Eyín ọká yẹn, òun ló wá gún ẹ lọ́wọ́. Ló gún ẹ lẹ́sẹ̀, ló ń gún ẹ ní gbogbo ara báyìí. Tókunbọ̀. Bàbá ẹ nìyẹn o ò lè change ẹ. Olóyè tí Marcus bá bọ́ lọ́wọ́ yín ikú tó máa pa yín ló bọ́ lọ́wọ́ yín yẹn o. Your blood is too dirty to stain my hand. Because I have a future. Síwájú ẹgbọ́n ta ni ó sọ méjò ní nǹkan ta ló fẹ́ bí igi tẹ́rẹ́ kọ̀ọ̀kan lójú ta ló fẹ́ fẹ́ ẹsẹ̀ tọ́ méjò mọ́lẹ̀ ta ni ó wá sọ My daughter, you know I love you. mi wí fónígbò lẹ́mọ́lẹ́mọ́ kọ́ màmá lẹ́mọ́ nínú igbó tó rẹ́mọ́ kéékèèké oúnjẹ jò ní ṣe bá mi wí fónígbò láfẹ́ kọ́ màmá láfẹ́ mọ́ nínú igbó àfẹ́ kéékèèké oúnjẹ jò ní ṣe kìlọ̀ fọ́mọ yóò kọ́ màmá dégbò lápá ńlá lè mọ́ torọ́ká ńlá ń bẹ níbẹ̀ tó. Stop! Baby, don't leave me.
I prefer to be with you than being with him. Òkè òkú lòkú rè. Bàbá ọmọ ló lọ́mọ. Momo, I know, but I love you. My dad. Wọ́n dúró ò lè lọ lẹ́nu ìṣẹ́ tó bá sọ̀kan tó ṣẹlẹ̀ fún mi ò lè kúrò níbí báyìí. Ṣé o fẹ́ mọ̀ bẹ́ẹ̀ ṣe lẹ́nu? Get out of my way! Get out! Mo nà wọ́n bí mo nà ṣe àtìyá àtọkọ ṣe òyìnbí tẹ́lẹ̀ wọ́n máa ń yà ọ̀rọ̀ tí tó tí wọ́n nà ẹ́ tìyá ẹ̀ bá wà tún nà ìyá ẹ̀ lọ èmi kọ̀ọ̀kan mi tẹ́lẹ̀. Ṣáwọn scope yìí ti wá. Scope tó pọ̀ ó máa. Àǹtí bá mi ṣe oyin kan. Sorry gbómi. 9:40 mo ṣàlàmbàlà látàárọ̀ mo lọ ṣiṣẹ́ to come home and make no food. Mo fẹ́ bí pọ̀ ọmọ nulẹ̀. Oúnjẹ ti jóná. Bàbá ò ló ń ṣiṣẹ́ fún mi, oògùn báwo, èmi ò ṣoògùn tactics lásán ni. Mo dáràn. Kátikàtí wo ní jáde lẹ́nu ọmọ ẹlẹ́nu ìjọ mẹ́ta ni. Ó ṣe máa kó jáde. Kí ló ṣe bẹ́ẹ̀ ní gbọ́ tó fi kó jáde? Torí pé ráìtì rẹ̀ gbọ́n mi ṣe ni. Bí ẹ̀yin ọmọ rẹ̀ gbọ́n mi ṣe ń pé bọ̀ ni. Ajá ló fi sílé tó ń pè níyàwó. Ó ti já wèrè àbí? Ṣé ó já wèrè ṣá? Irú ètò wọn bá mi ṣe rè. O mú ìyàwó tèmi o gbé sílé àbí. Bọ́bọ́ yìí ṣé ó yẹ kó lè máa béèrè ìyàwó lọ́wọ́ mi báyìí? Ṣé bí ìwọ mú ìyàwó ẹ̀ yẹn ó sọ di punching bag? Inú mi náà ṣàdédé gan torí pé ọ̀ríyàn já wọn ni bẹ́ẹ̀ mo ṣe wá sínú náà fún mo mọ̀ pé mo wá sínú ilé iṣẹ́ mo máa change kankan mo dẹ̀ ready láti change lè máa já wọn sí. Èyí méjèèjì òun lẹ pa ọkọ̀ tẹ iléyàwó ẹ̀gbọ́n yín jáde. Àwa kọ́ la lé wọn jáde ìwà wọn báyìí ló lé wọn jáde. Ó ṣe jẹ́ ká ṣe ọ̀rọ̀ yìí ní òkúta tí wọ́n lè kọ́lé tó padà di ìlú. Mo fẹ́ kó ronú sọ̀rọ̀ yìí dáadáa. Mi ò lè parọ́ fún ẹ. Bẹ́ẹ̀ ni mi lè ṣe nǹkan tí kò dáa fún ẹ. Èmi fúnra mi ni yóò fọwọ́ ara mi pa kò sì ní í gè ní ìlọ ilé ìlú lẹ́yìn. Kò sí kankan tó jọ ìrọ̀lẹ́ pa àti fún mi ní orúkọ kan tó ju gbogbo orúkọ lọ ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì kí gbogbo ẹkú kó máa wá ẹnu rẹ sọ́hùn. Ẹnu rẹ sọ́hùn pé gbogbo ẹnu rẹ sọ́hùn ojú kò rí sí ìlàwọ̀ ayé ara ni mo yá èrò ni mo sọ ọ̀gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ mọ̀ olùgbò àjàgbò àyẹ̀gbò. Ẹni ọgbọ́n ojú mi sórí òkè wọn ni níbo ni ìrànlọ́wọ́ mi ó ti wá ìrànlọ́wọ́ mi ó ti ọwọ́ Ọlọ́run wá tó dá òun wáyé àárọ̀ ọ̀run. Èmi ló dé. Ẹ̀rí kò tí mo rí ni ẹ kúrò bẹ́ẹ̀. Màámi, ṣáàjẹ́ ni. Ṣé ti dòdì ni ẹ wá sọ̀rọ̀? Ajẹ́ ni màámi o. Ẹ wá gbọ́ o, torí mo rí yín tẹ́ ń wò mí fífi. Bẹ́ẹ̀ bá gbọ́wọ́ kọ́wọ́, aládùúgbò gidi lèmi o. Àwọn ọgbọ̀n wọn bá yín jẹ́ wọ́n fìtì náà sí yín ojú yín àbọ̀. Ọ̀ṣáká lórúkọ tá à ń pè é gbogbo. Ẹ̀dà yọ̀yọ̀ lórúkọ tá à ń pè é. Èdì o bẹ̀ ọ́ lọ́wọ́ ẹ̀ tí Ọlábòkè ọmọ àdúgbò ní kíákíá kéèdì ó jì. Ká Gbàǹjọ́lá kúrò lọ́sítà ni òní náà la ṣe Gbàǹjọ́lá wà á lè jẹ yín lówó. Wọ́n ní pé ẹ ti pàdé àkọ́kọ́ wípé ẹ ní jẹ́wọ́ ṣẹ́rí tí n bá máa fi sáyín tí mo sáyín wẹ́lẹ́wẹ́lẹ́ tó tí mo sáyín tó. Ẹ wọ́n á jáde àbí kí wọ́n tó. Bẹ́ẹ̀ ni ò pé ọpọlọ ní ń ta ọ́ mọ wulẹ̀ lọ́ọ̀rin ìlú wọn lórí social media kọ́ lọ́ọ̀rin tó rí kọ́ pàjẹ́ ní ìyá rẹ̀. Ọlábòkè ta ló fẹ́ gbá létí la ojú rẹ̀ kórè mi kedere nkúrò bí tí mo wáyé.
sẹ́mi náà lọ bá wí báwọn. Anjola ibi yóò yóò wà wọn ó padà fi ránṣẹ́ bẹ́ẹ̀ náà. Angela, dá mi lóhùn. Mo sọ fún mi.